محمد رسول الله رقيت سر العرفان رقيت سر العرفان رقيت سر العرفان للفعل عيسى إلى درة العليا للفعل عيسى بحب رسول الله النبي محمد صلى الله عليه وسلم أو يبقى النبي كالفا بحب رسول الله أحمد سيدي بحب رسول الله أحمد سيدي رسول وأسل الناس شيخ إبراهيم ما هو جدل فلا يزا في ذاك الزمان مؤنسا رسول وأسل الناس ما هو جدل فلا يزا في ذاك الزمان مؤنسا يا لا إله إلا الله 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 يا واحد يا أهد القلوب وتفتح لنا الأبواب المغلقة بسر الألف والباهي ونقطة وشكلة يا ذا الجلال والإكرام اللهم يا صمد آمين يا الله وسلم على النبي صمد صلاة تميدنا بها صمدنية ذاتك بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ألا أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. Jàmáà adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ẹ dákun ẹ jẹ́ adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillahi rabbil alamin. Ọba tí ó sọ wa látọdún èsì dọdún yìí Ọlọ́run adúpẹ́ ọ̀dọ̀ rẹ o. Àlékún ọ̀kẹ́ àlékún kankan bá Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn bàbá tí wọ́n ti bá wa ṣe ádá fún Ọlọ́run kó bá àlékún ọ̀kẹ́ wọn. Àmín. Bàbá wa tí wọ́n lè ní bàbá wa Sáfì aláwo Ọlọ́run kó bá àlékún ọ̀kẹ́ wọn. Àmín. Bàbá wa tèmi nọ́mbà bàbá wa kọ́mọ́ké ń fàjọ Ọlọ́run kó bá àlékún ọ̀kẹ́ wọn. Àmín. Gbogbo àwọn àléfà àkọ́kọ́ nílùú Ẹdẹ tóbi dórí àléfà tí ọlọ́kàn Ọlọ́run kó bá àlékún ọ̀kẹ́ wọn. Àmín. Gbogbo àwọn àléfà tó dá ìwọ̀n mú Ọlọ́run jẹ́ kí wọ́n ní àṣepẹ́. Àmín. Barikọ́lá la ilaha illallah. Ọlá àti tóbi Ọlọ́run ọlá àjọ kan ṣoṣo Ọlọ́run bísímíláì kúlú wọlá sọ̀látù fàtì. ما من فؤادي وبليلا وتمدمي بداد الإمام الحاشمي مفخمي أتى بأحد العاشقين بذكره رويتك رفقا بالمحب متيمي محمد محمود محمد أحمد محمد مختار الحبيب المقدم. Ìwé kékeré tó wà lọ́wọ́ ọmọ ìta àkọ́kọ́ a fi kí gbogbo ọkùnrin àti obìnrin torí wọ́n ti fún mi ní àsìkò. A fi kí ọkùnrin àti obìnrin tọ́lọ́ nítọ̀ kí wọ́n pè wá sí ìjókòó mọ́lídì ànábì sallallahu alaihi wasallam. Tá a wá fi ìjókòó yẹ gbogbo dáìrátù ṣááfì yìí yóò tá a fi pọ́n wálé Ọlọ́run bá dúró ti wá o. Ilé àtọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa ò ní dàrú. Ọlọ́run lẹ jẹ́ lóhùn kì í ṣàwa tá a là wá.
ọlọ́run tẹ dá lónà àlékún orí àlékún àánú àlékún dẹ̀ra ọlọ́run bá ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa. Àmín. la hawla wala quwwata Illa billahi al-azim. Mo rí ní kankan bá wọn rọ́ wá sí àwọn ẹni wọ́n máa rọ̀ nǹkan wọn tó ti bá wọn náà ṣe di àfa ńlá tóun bẹ́ẹ̀ ni ẹni ṣe rí ẹ tó wá fi gbogbo ayé rẹ̀ sí olówó wa tó jòkó tì wọ́n tí ò jẹ́ kí gbogbo nǹkan mẹ́hẹ sọ yẹ káwa náà gbàgbé wọn bí kò yẹ ká gbàgbé wọn làwa náà fi máa dùn àwọn ọmọ gbogbo ìgbà ọlọ́run o bàbá wa Sheik Al-Imam Muhammad Sharafuddin Muhammad Sulaiman ọlọ́run bá wa sàlékún kẹ́ fún wa o. Àmín. ọlọ́run bá gbàgbọ́ wọn o. Àmín. ọlọ́run má fi wọn lẹ̀ o. Àmín. má fi ọmọ wọn lẹ̀ o. Àmín. má fi ilé wọn lẹ̀ o. Àmín. má fa àwọn àbúrò wọn lẹ̀. Àmín. má fi ìyá wọn lẹ̀. Àmín. ọlọ́run bíbí ànábọ̀ Muhammad. Sallallahu alaihi wasallam. àwọn àfáwà Sharafuddin tí wọ́n ti lọ ọlọ́njọ́ jàre kọ́ wọlá jókòó àwọn àgbàlagbà ọlọ́run mọ́sàbà yáfẹ́. àmín. bismillahir rahmanir rahim inna anzalnahu fi laylatil qadr wa ma adraka ma laylatul qadr laylatul qadr khayrun min alfi shahr tanazzalul malaikatu war-ruhu fiha bi'izni rabbihim min kulli amrin salamun hiya hatta matla'il fajr. ẹni bá fi ọlọ́run ṣàkọ́kọ́ tọ́mọ tí ń jẹ́ papọ̀ ọlọ́run yóò máa ṣẹ́kù kò dẹ̀ ní tán láéláé má láti sọ pé a dúpẹ́ fún ọlọ́run látara yín tí ò jẹ́ kí àwa náà wá ní ẹni tí ò mọ sáré káàkiri lẹ́nìí nínú àwọn pọ́dọ̀tì yín tẹ́yìn náà lè fọwọ́ sọ̀yà ẹ̀yin náà mọ̀ kí wọ́n pọ̀ alhamdulillah 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 ẹ̀bẹ̀ tá à ń bẹ̀ fún ọlọ́run ní gbọ́dọ̀ mọ́sàbà fẹ̀mí ilẹ̀ fún ọlọ́run dákun mọ́jà wá yín ti báyìí o mọ́jà wá yín ti báyìí o ọlọ́run ní ń sọ àwọn tiẹ̀ èèyàn kankan ni ó sọ ọlọ́run ló ní òbí kó wáyà lọ́dọ̀ bí yẹn bá wulẹ̀ wù kó máa ń sáyìrì sí tó bọ́lá wọn bá sọ nǹkó sì mọ̀ sí àmọ́ tó bá tẹ́ sínú ọlọ́run lónìí àwa là ń sọ fúnra wa ọ̀rọ̀ rẹ ti déwájú wa ẹ mọ́ sàbúrú fún òun náà tó wá máa ṣe pé àwọn tí wọ́n kó tí òun aburú ẹ̀ gbọ́dọ̀ sí wọn bẹ́yìn tí wọ́n ń ṣe òní ọ̀dà kò má yọ yín kúrò mẹ́ láéláé ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر لك بلاك والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. النبي محمد رسول الله وسلم وزدت بمائه قد ما كل صليمين وزدت بمائه قد ما كل صليمين محمد المختار نور الأوالم النبي محمد صلى الله عليه وسلم الحمد لله الذي هدانا مولانا هدانا هدانا مولانا بعزة الهدى برهما مولانا لا إله إلا الله محمد مولانا الحمد لله الذي هدانا مولانا هدانا مولانا بنوره شمس الهدى برهما مولانا
La ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah, Muhammadur Rasulullah, Mustafa Muhammadun, Murtaja Muhammadun. Aki Azakira wa ọmọ Ṣeiku. ọmọ Ṣeiku. Ọlọ́mọ bala káyìn náà jẹ láyé. Maulana Ahmad Tijani, Maulana Ahmad Tijani, Maulana Ahmad Tijani, Maulana Ahmad Tijani, Maulana, 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 Bàmí ẹ̀jìmọ̀ tí ó lẹ́yìn orí ọlọ́run tó pa mọ́ tó bá ń gbá ní kọlọ́jẹ́ kárí ọpẹ́ o ìjà ìmọ̀ ọpẹ́ bàbá Fátímọ̀. Àlàálà 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 àlàálà. Ó bá bàbá bàbá tó bẹ ní ìkàlẹ̀ òkùnkù yín gbẹ́ta mọ́ kí. Àlùbáríkà sábì báyìí àánú ni mo rí gbà lọ́dún tó kọjá bá yín dúpẹ́ lọ́dún èyí àtún bá yín dúpẹ́ kò ní jẹ́ òpin ẹ̀rọ mi. Kò bẹ́ẹ̀ ní jẹ́ àṣepọ̀ ọ̀rọ̀. Ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o. Ọpẹ́ làwọn adúlé ní àǹfààní bí. Lọ́dún tó kọjá tí ń bá yín dúpẹ́, ẹni tí mo béèrè lọ́dọ̀ lọ́hùn ọba ó dẹ̀ ṣe fún mi àǹfààní bí. Ló fi di dandan lọ́dọ̀ ẹ̀dùn ká máa wá síbí. Bàbá ti bá yín dúpẹ́. Láì ìṣàkárí tún lóhùn là sí dáná kó. Wàláyé kàfárí tún gbogbo ẹgbẹ́ aláàbí mílíọ̀nù ẹ̀ṣẹ́ mẹ́dúgbà àforí bí bàmí ajíbáṣù nánú mi lóhùn wàhálà ìfáàdà òjò ìbàdàn wàlí àlà 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 òwòlá láìláìlàlá àlà 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 láìláìlàlá. Ọwọ́ àgbèrè sáré. Allah 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 tí ń retí tipẹ́tipẹ́ ẹni tó jẹ́ wípé tí ẹ bá ń sọ̀rọ̀ báyìí káyì hatta kana kalamuhu yahuzul quluba ọ̀rọ̀ wọn àti dọ́kà mú ṣẹṣẹṣẹ tó bá gbé dákẹ́ náà bọ́mí ajẹ́nọ́sì yẹn ń dà wọn láàmú nìyẹn ní òde bàbá sọ̀rọ̀ ni àbá tí ó gbàgbé ajẹ́nọ́sì ilẹ̀ bẹ̀ tí ó sì mọ sọ̀rọ̀ tiẹ̀ lọ ọ̀rọ̀ náà yẹn ń zẹ́ ajẹ́nọ́sì àwọn òkè àǹkúrà sẹ́ẹ̀sìn lọ́jẹ́nọ́sì báyìí wọ́n ń lò ọ̀rọ̀ pọ̀ nílẹ̀ ajẹ́nọ́sì kakọ́ ní ọmọ sọ pé òun fẹ́ mọ kọ̀tún àwọn eléyìí ẹni tí ọmọ sọ̀rọ̀ bíi gógù béèrè kan ẹ̀bẹ́ lẹ́bẹ̀ẹ́ lọ gógù yóò kó pọ̀lọpọ̀ nǹkan wá fún ilé kan náà ni irú àwọn ìdí àmú gógù tá à ń béèrè mu àwọn bàbá tí ń bẹ sí ibẹ̀ lọ́wọ́ wọn yìí. akí bàbá wa gba Sheik Al-Khalifa Ibraheem Ali bàbá wa gba akéwúkéwé Al-Amawi wa ahlan wa sahlan wa marhaban bi Sheik al-Khiyar bunu khiyarin. bàbá mi àgbà à ń kí pé ẹ máa wọlé ẹ máa rọra ẹ káàbọ̀ sí ìlú Ẹdẹ ìlú tí a ti kọ́kọ́ lu sẹ̀ríà nínú gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. à ń kí káàbọ̀ sí ìlú Ẹdẹ ìlú bàbá wa àgbà Adékúnlé Ìmọ̀lẹ̀. à ń kí ń káàbọ̀ sí ìlú Ẹdẹ ìlú bàbá wa àgbà Lógòrò Ọlágúnjú Ẹdẹ. Salamun alaykum. à ń kí ń káàbọ̀ sí ìlú Ẹdẹ
ìlú bàbá wa àgbà sẹ́wọ̀n sáfì àsàmúlẹ̀ aláwọ̀. Salamun alaykum. Gbogbo àwọn ọkùnrin ọlọ́run ọba tí ẹ ti lọ́nù ìlú yìí tẹ́yìn náà ti ń gbókun wọn ni mo fi ń kí ń káàbọ̀ sílùú Ẹdẹ yìí. Salamun alaykum. Àwọn akéwòkéwì alẹ́ àti ọlọ́run kọ́ máa bá yín. Ya khiyara minal wara. Tí a bá ń wá ẹ̀sà káàkiri mẹ́wàá wọn káàkiri ẹ̀sà ló dé yìí. Ya khiyara minal wara. Bàbá wa bulubulu saman ẹ ti máa ń sọ̀rọ̀ tó ọ̀rọ̀ ó sì máa dọkàn mú sínsínsín. Ya khiyara minal wara. Bàbá mi tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ báyìí gbogbo ẹni tí ò ní kí ni ó fẹ́ wí yóò sì gbọ́ ó sì farabalẹ̀ pé àbí bẹ́ẹ̀ ni pé nǹkan kankan rí láyé. Ya khiyara minal wara. Tẹ́rí tí ń pè lọ́rọ̀ ni kéèyàn máa sọ kó sì máa dáyàn lọ́rùn bàbá mi àgbà kéwkéwì ọlọ́run ọba fi ràn yín. Ya khiyara minal wara. Bàbá wa àgbà bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ yọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé yóò gbọ́ wá sí rí láyé ni. Fàálà wà sálà fàálà wà sálà fàálà wà sálà yá bàánà abáliwàfà. Bismillahir Rahmanir Rahim. Wa ma arsalna min rasulin illa liyuta'a bi'idhnillahi. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. أيا ولي بالفاسي أيا ولي بالفاسي أيا ولي بالفاسي شوى مدى جاني أيا كتب رباني أيا كتب رباني أيا كتب رباني شوى مدى جاني أيا شمس المعارف أيا شمس المعارف أيا شمس المعارف شوى مدى جاني أيا شمس الهداية أيا شمس الهداية أيا شمس الهداية شوى مدى جاني لنا جد بالمطالب لنا جد بالمطالب لنا جد بالمطالب بكرامة تجاني لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الشيطان الرجيم. سلام الله. بسم الله الرحمن الرحيم. بسم الله بابنا تبارك حيطاننا يا أسي سقفنا كهايا عين صاد كفايتنا حاء ميم عين سين قاف إمايتنا فسيكفيك الله وهو السميع العليم. ستر الله مسبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. أشرك نور الله أشرك نور الله وظهر كلام الله وثبت أمر الله ونفذ حكم الله آمنت بالله
الله استعنت بالله الله لا إله إلا الله ẹ dákun ẹni tó bá mọ iye Ọlọ́run bá ń pariwo la ilaha illallah. orúkọ tó tóbi tí ò sí rẹ̀ tá a bá yọ alifu kúrò nínú Allahu okùn lillahi Ọlọ́run náà ní jẹ́ bẹ́ẹ̀ tá a bá yọ láàmù kúrò ń bẹ̀ tó kù làhú Ọlọ́run náà ní jẹ́ bẹ́ẹ̀ tá a bá tún yọ láàmù kúrò ń bẹ̀ tó kù hú òun náà ní jẹ́ bẹ́ẹ̀ tá a bá wá gbọ́dọ̀ ànábì náà sallallahu alaihi tá a bá wasallam yọ mímù kúrò nínú Muhammadu yóò kó hamudu tá a bá tún yọ háwù kúrò ń bẹ̀ yóò kó mọ́dù ìtumọ̀ rẹ̀ náà ní pé ànábì lọ tẹ́wọ́ gbogbo rẹ̀ sílẹ̀. sallallahu alaihi tá a bá wasallam tún yọ mímù kúrò ń bẹ̀ tó kù dáàlì àti àdáàlù ala al-khairi kafa'ilihi sallallahu alaihi wasallam. dákun ìwọ́n tó ọba mọ̀ kó o lè lọ́lọ́run sí ọ́ tó ọmọ kọ́lọ́hún ò ṣe bí ó sì bá ń pariwo Ọlọ́run pé Allahu Akbar. Allahu akbar. bí wọ́n bá ní kó o pariwo Ọlọ́run tó ọba ń rò ó kó o rè èwo ló ṣe fún ọ Ọlọ́run ní mọ̀wulẹ̀ fọ́nbù ó ní sabbaha lillahi ma fi samawati wa ma fil ard. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والأرض. Ọlọ́run ní kó o tó dé kẹ́nìkan kánú yín tó dé gbogbo tí ń bẹ sánmà àtilẹ̀ ni wọ́n ṣàfọ̀mọ́ èmi Ọlọ́run. ó ní tó gbà tó tún yá ó tún lo mùdọ́rìwù ó ní yusabbihu lillahi. يسبح لله ما في السماوات وما في الأرض. ó ní má dààmú ara rẹ̀ bí wọ́n bá ní o ké mi Ọlọ́run tó o bá lò kí mi mo ní challenge tí mo fẹ́ challenge ẹ̀. àwọn àkànbẹ́ ń yọ wọ́n wáyé náà ni wọ́n lé wọn kó mẹ́ wọ́n àti ẹ̀dùn mẹ́ rárá. gbogbo ẹni tó wáyé láyé tó bára rẹ láyé nǹkan mẹ́ta ló dúró di ọ̀nà ayé. àwọn kan dúró di ọkọ̀ òní ráyé wá Ọlọ́run dójú tì wọ́n Ọlọ́run ní ọ̀ráyé wá. bó o bá ráyé wá mọ́ fẹ̀yìntì àti káwọn òbí rẹ múra torí àwọn kan sọ fún ọkọ̀ òní ráyé gbé. tó o bá wá ráyé gbé tó o dàgbà síbẹ̀ má bẹ̀rù àwọn tí wọ́n sọ fún ọkọ̀ òní ráyé ṣe. Fìrìhàwùnà dúró lórí Musa pé Musa ò ní ráyé wá. àìmọye ọmọkùnrin lọ́pàá nítorí Musa nìkan Ọlọ́run lójú rẹ ni Musa wáyé. ó ní Musa ò ní gbáyé Ọlọ́run nílé rẹ náà ni ó gbé ìyá rẹ ó tún gbowó oṣù. ó ní ò ní ráyé ṣe Ọlọ́run ní Musa wọn náà má jókòó sójú kan mọ̀díyá náà ní tó fi ráyé ṣe wà lọ́dọ̀ Ṣuaibu ẹni tó ní ìní sẹ́rú ayé àṣẹ kò ní jèrè ayé. Tọ́ni bí ànábì Ọlọ́run lọ ṣe kí ní mọ́. Bí ànábì wa Haruna bó ṣe jẹ́ ẹ̀gbọ́n fún Musa tó Ọlọ́run ní Haruna ẹ̀gbọ́n lọ jẹ́ fún Musa àti kọ́ ṣẹ́gbọ́n àbúrò rẹ̀ kó tó dé yẹn o. Torí àgbà yàtọ̀ sẹ́gbọ́n èèyàn lè dàgbà kọ́ mọ́ sẹ́gbọ́n nínú ọkọ rẹ̀. Haruna ń dàgbà àmọ́ ń gbà tọ́nà ní tó o bá fẹ́ fẹ̀gbọ́n sókọ rẹ àfi kọ́ ṣẹrú àbúrò rẹ bí o bá ṣẹrú Musa ni àti tèèyàn rẹ ó léwu torí ẹ mo fi bẹ̀ gbogbo wọn tó ń ka ọjọ́ orí pé mo ṣàgbà alágbájá ilé yín wọ́n ti mọ̀ kó jù lọ. àìmọye ẹni tó yọ olódò nílé kéwú tó padà dológo nínú ayé ó lè máa ṣe bòkíní iléèwé bòkíní ayé yàtọ̀ sí bòkíní iléèwé o torí wọn jiyàn wò nínú ìdánwò ayé gbogbo ẹni tí ń jiyàn wò nínú ìdánwò ayé yóò máa fẹ́ ìtàlíkì àwọn òfìdè ni torí question paper wá yàtọ̀ síra wọn tí ò bá ṣe kọ́ yàtọ̀ ní kí ló mú fingerprint ìyá àti bàbá yàtọ̀ sí tọmọ ajẹ́ wípé question paper àwọn ò jọra wọn dákun ìwọ́n tó o bá mọ̀ pé nígbà tó o bára rẹ láyé ó dùn mọ́ ọ tó bá ń pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan sí pé Allahu Akbar. ìtẹ́lómi ọmọ banújẹ́ sí ni wípé lágbájá ti kọ́lé ní ẹsẹ̀gbẹ̀ rẹ̀ mọ́ banújẹ́ bíra rẹ pé yàrá tó gbé nínú ìyá rẹ ta lọ́kọ̀ torí Yorùbá máa ń pe kíní kan lẹ́dà àṣẹ kò ṣẹ̀dá
ọmọ yẹn ò rí yàrá dé sínú fi padà ọlọ́run wá ní kí wọ́n rí yàrá gbé nínú ìyá rẹ̀ wọ́n tún wá ní kó kí ọlọ́run ó tún ṣagídí ọba rántí pé njọ́ tó wà nínú ìyá rẹ̀ ẹ dẹ́kun ìta gbangba láwa yìí pátákùn ṣe ń fẹ́ yìí orú mẹ́lòmí nínú ìta gbangba àti inú ìyá ní morúmọ orújù kódà kò sí ibi tátẹ́kùn fẹ́ gbà wọlé ta ni wọ́n ń fi ọ látẹ́kùn nínú ooru yẹn tí ò ju ooru ọ̀pá ọ ìyá rẹ tí wọ́n jẹ ẹ̀kan gbóná ò tún kú sínú ìyá rẹ ọba tó wá dúró tì ọ nígbà náà sẹ́ni sinú sẹ́ni lọ ṣẹ̀ṣẹ̀ ń rò wípé wọ́n lọ́gbọ́n jù ọgbọ́n kọ́ lèèyàn fi ṣayé o ọlọ́run ní máa ń jẹ́ kéèyàn ráyè sí o dákun ìwọ tó bá mọ̀ pọ́lọ́ ní máa ń kéèyàn ráyè sí o sún bá pariwo rẹ̀ lẹ́ẹ̀kan sí. subhana man amruhu ajibu subhana man shanu garibu. dákun bọ́lá máa ń ṣe kíní kan fún ọ lẹ́nìí má ṣe fàárí bí òṣìlú rẹ o. subhana man lil wara qaribu. àwọn kan bẹ lórí fíìdì lánàá wọn àrùn kan red card ọlọ́run ló fún wọn kíláàsì. gbogbo tọ́lọ́ bá fún yàn láyé tí fàárí bá ti pọ̀ jù ẹ sọ fún kó nígbà. àwọn kan níbi fàárí àṣejù wọ́n sì di ayé ọmọ wọn máyé. àwọn kan bẹ tó ṣe pé fóònù tí bàbá wọn fi sílẹ̀ bàbá wọn lò débi pé nọ́mbà gan parẹ́ kí lọ́mọ jogún. kéèyàn lo fóònù débi pé nọ́mbà orí fóònù parẹ́ èwo ló wá fẹ́ mú mẹ́. subhana man lil wara qaribu. àtẹwọ́ táwọn bíi ọba lò tán máa dúpẹ́. subhana man lid-duha yujib. bẹ́ẹ̀ ni ọba ṣe fún àríyàn níbi tá a mọ ọlọ́run dé yìí ìwọ dọ́là mọ̀. la ilaha illallah. tó o bá mọ ọlọ́run àbí kò mọ ìwà tí máa wù. ọba tí bá ṣe kinní kan láàárọ̀ tó mọ tí ó ṣe lọ́sẹ̀. afaminu makrallah. ọlọ́jọ́ máa kìlọ̀ fún wa pé má fọkàn balẹ̀ lórí ẹ̀jẹ̀. fala ya'manu makrallahi illa biqawmil khasirun. mo kí bàbá wa ẹ káàbọ̀ ọ̀rọ̀ àfáwà náà ìlú mọ tẹ̀lé táàsì gbọ́dọ̀ má tẹ̀lé. adamallahu hayatakum. bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ bàbá ẹ káàbọ̀ lábẹ́ báńkì ọba tó ní í lọ́wọ́ náà lẹ́gbẹ́. masha Allah. Khalifa Mọ̀lánà Sheik Ibraheem ní gbogbo Ọ̀ṣun mo fi jìhásù kí yín o masha Allah. bí ìbá ní nǹkan mi tí mo lè fi kí yín mo fi jìhásù sáré kí yín mo fi Mọ̀lánà Sheik Ibraheem kí yín. radiyallahu ta'ala ìmọ̀ mbẹ́. fil maharif. dákun látara ọlọ́run àbíkọ́ ọmọ kí ànábì. sallallahu alayhi wa sallam. bàbá àkàbá ní kò sí tó wọn jẹ́ kò sí tó wọn ọmọ ẹ sọ fún ànábì ọmọ ju Kùránì lọ ó sì pàṣẹ gbogbo ayé ọlọ́run ní ṣàánú ẹ̀dá bó bá ní kò sí kéwú tó mọ̀ ọ̀kọ́ àlìjẹ̀nu kéwú o ṣètánì kọ́ màláíkà ọ padà sórí ibú bẹ́yìn ni ṣé bẹ́ẹ̀ yẹn ni wọ́n kọ́ tó ń ṣe fàárí lé lórí èmi mọ kọ́ lágbájá kéwú tó fi dèèyàn ṣe sùúrù ọmọ kéwú ni ojójúwe rẹ̀ wọ́n júwe ara rẹ̀ àwọn kan bẹ wọ́n kọ́ ọmọ ní kéwú wọ́n gbọ́jà lọ́mọ lórí wọn lọ́lọ́run oníjọ́ ta wọ́n bá tàtà ní òjìṣẹ́ fún ọlọ́run á kí ọ. Allahu akbar. èyí tá a dà yí agbára wa kọ́ o tẹ̀sùbá wa kọ́ o àmọ́ ṣe jẹ́ ní kejì lọ. ta'lamu annahu la ilaha illallah. ọlọ́run bá fọ́ tó bá mọ̀ láyé mọ́ fi láìláì kún un ọmọ fẹ́ kò sí kíní kan lẹ́yìn ọlọ́run ìtọ́ dà ohun tó wù ọlọ́run láti sọ ọ́ dà ní wọ́n wá sí fàárí bàjẹ́. dákun ìwọ tó o bá dà nábì mo bá pariwo sallallahu alaihi wasallam. wa ma faqada lima duna misla Muhammadin. dákun ìwọ àwọn olùgbé nǹkan bí sọ. wala misluhu hatta li-qiyamati yufqadu. ẹ dákun tó bá yòówù ànábì lẹ́ẹ̀kan sí pé sallallahu alaihi wasallam kì í pọ̀ jù ọjọ́ bí ànábì là ń ṣe àwọn kan sì sọ fún wa pé ọjọ́ bí ànábì tá à ń ṣe yìí ti ń pọ̀ jù mo ní ẹ lọ sọ fọlọ́n kọ́ dá sàlátù dúró
ọlọ́wọ́n sọ fún wa pé jọba yìí lòun ọ̀dà sàlátù dúró ní ọjà wa náà ọmọjọ́ tá a dá mòlúdì dúró. صلوا عليه وسلموا تسليما. ọ̀pẹ̀lẹ̀ nàbí wa Muhammad. الله عليه وسلم. mo kí Maulana Sheik Ahmad Abun Muhammad Salimi At-Tijani. رضي الله تعالى عنه. mo tẹ́lẹ̀ Maulana Sheik Tijani. رضي الله تعالى عنه. mo kí Maulana Sheik Ibraheem. bàbá mi nífa àgbà ni mo ṣàkà fi barahama labudaka lè majinuni wa munkiri barahama salakita fil khusrani. mama ti ọ̀dọ̀ Maulana Sheik Ibrahim. رضي الله تعالى عنه. باب الحاضرة الشيخ علي سيزي موكي مولانا شيخ جبريل ذو المعارف رضي الله تعالى عنه. mo wá kí bàbá mi ní fagbà. شيخ. bàbá ti sọ fún mi wípé níjọ́ tí mo dé ń gúrú tí mo rí Maulana Sheikh Gibril mọ̀ wọ́n wá sọ́njọ́ náà wípé bó o ṣe rí yìí ńgbà náà ní Sheikh Gibril mọ̀ rí. stáṣì ọ̀rẹ́ yìí ńgbà náà ni mo fi mọ̀ Sheikh Gibril mọ̀. wọ́n ní lọ́jọ́ náà wọ́n débẹ̀ wọ́n jókòó létí kànga wọ́n ṣe kí ní mọ́ fún bàbá tó bí wọn. kànga tí wọ́n jókòó yìí wọ́n ní kọ́ọ̀pù ni wọ́n fi ń bomi nínú kànga àwọn wá yọjú wo kànga àwọn ní kànga yìí jì bọ́ọ̀lù omi ṣe ń dénú kọ́ọ̀pù tí yẹn fi ń bomi báyìí àwọn wá ronú wípé kò lèmi náà sì fẹ́ jọ ilé yìí. bàbá tó bí Sheikh Gibril mọ̀ wá sọ fún un pé èmi lòun ṣe kí ní mọ̀ wọ́n fẹsẹ̀ rìn tẹ̀ láàfáà rẹ láti lọ ni wá síbí ni kí ni máa tiẹ̀ ju ti Gibril mọ̀ lọ torí mi lèmi bì. láti sọ fáwọn wípé má padà lórí kí ni má tó ń ṣe o ibi tẹ́ ẹ jọ ń lọ pẹ̀lú àfáà rẹ má tẹ̀lé wọn lọ. bàbá mi ní fáàgọ́ ọlọ́mọ sábà mi ṣàlẹ́ kíkẹ́ wọn. àmín. torí pé njọ́ tí bàbá òun tọ́ mi ti ń tọ́ àwa kan ọ́ kájú kúrò lára àwọn ọmọ tó bí. gbogbo ẹni téèyàn bá sì ṣoore fún láyé tó bá lẹ́ni tó ṣoore fún wọn ò ṣètò igbe gbàmígbàmí ò ní tán lé rẹ̀. a kí gbogbo àwọn olóore wa. àfáà mi tó kọ́ mi Sheikh Mustapha Zaglul Sunusi. rahimahullahu ta'ala rahmatan wasi'a. mo wá ti ọ̀dọ̀ wọn mo kí gbogbo ìlú Ẹdẹ. ìlú àfà ìlú àwọn ẹni Ọlọ́run. inú mi dùn nígbà tí àwọn àfáà wá dọ́dọ̀ mi tí wọ́n láwọn fẹ́ invite mi wá sẹ́dẹ̀ mo ní ṣe tó lu Ẹdẹ wò kìí ṣe pé mo balẹ̀ jẹ́ o program ọ̀gbàbẹ̀ ni àmọ́ ìmọ̀ gba wájú ìyànà Ẹdẹ kọjá. nígbà tí wọ́n sọ̀kalẹ̀ sí iléeṣẹ́ òun tiẹ̀ àmọ́ kí n tó lọ ń bẹ̀ ó kí àfáà wa tí wọ́n darí ìjókòó. àdábà ní àbílẹ̀ jù ẹ̀dá kan ìjókòó àfáà orúkọ yìí ti tó. a wà nílé kéwú lọ́dún kan sínú ọ̀wà kan wá ní ẹ̀lẹ́kọ̀ọ́ ọláwọ̀ ọ̀wẹ́kọ̀ wá ní kéwú làwa wá ké torí Jìbìrìlù kọ́ lọ́kọ́ ànábì lẹ́kọ̀ọ́ kéwú ni Jìbìrìlù kọ́ ànábì àdábà ní rọ̀bì lórí fa àṣàlẹ̀ tàdíbì. ẹni tó lọ́wọ́ ọ̀wá kọ́ lẹ́kọ̀ọ́ lè lẹ́kọ̀ọ́ àìmọye ẹni tó kéwú tí ò lẹ́kọ̀ọ́ wọ́n pọ̀ rẹpẹtẹ. ṣé wà àdábà ni Ọlọ́run kọ́ yín lóòótọ́. Masha Allah. torí ẹlòmíì máa jókòó lásán tí kò ń wò ní lápá ọba tó ní kọ́ lápá lára yín mo fi ọlá àwọn àgbàlagbà tí wọ́n bẹ́ kalẹ̀ bẹ̀ Ọlọ́run níjọ́ tán o. àmín. Ọlọ́run níjọ́ tán o. àmín. mo kí bàbá wa Àdàngbá. mo fi bàbá mi Báṣárù Àdàngbá mo fi wọ́n ké ẹ̀yin ìyá wa mo kí yín o. mo kí yín o. Ọlọ́run tó ṣe yín ní iyọ̀ ayé iyọ̀ yín ò ní dòbu o. àmín. Ọlọ́run Kùránì lọ́dọ̀ Ọlọ́run. àmọ́ ẹ jẹ́ wọn kan níwọ̀nba o. wá sí ti ń ṣe fún yín nù ni ẹ jẹ́ wọn kan níwọ̀nba o. oúnjẹ ọkọ èso oúnjẹ yín o oúnjẹ ọmọ ló ń jẹ yín. tóró oúnjẹ àárọ̀ yín ilé bàbá yín lẹ ti jẹ. oúnjẹ ọ̀sán wọn ni ẹ lọ jẹ ilé ọkọ kéèyàn má jẹun ọ̀sán jẹ fún jẹ o torí kíta lẹ́lẹ́dùn. àwọn kan bẹ́ẹ̀ nú obìnrin lásìkò tí wọ́n jẹun ọ̀sán wọ́n sì tilẹ̀kùn mẹ́ni wọ́n fẹ́ jẹun alẹ́. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọkùnrin tí wọ́n ń jẹ ọ̀sán fún ìyàwó kò rí tiẹ̀ jẹ o. yóò máa wọ́n ń jẹ àárọ̀ ọ̀tọ́mọ yóò máa wọ́n ń jẹ ọ̀sán tìyàwó yóò tún máa wọ́n ń jẹ alẹ́ tàwọn òbí ẹ̀. ìgbà wo ni ó jẹ tiẹ̀? àtúwá ní mò ń láṣẹ jẹ wọn láfi ká bẹ̀ yín. èyàn bí obìnrin tó bá fẹ́ jẹ́ o
obìnrin fi kúnlẹ̀ gbóúnjẹ fún ọ lálẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run ìdọ̀bálẹ̀ ló fi pọ̀ gbogbo tó jẹ́ kílẹ̀ tó mú. mo kí ọlọ́mọṣà bá wa kí ọlọ́run Kùránì lọ́dọ̀ Ọlọ́run. mo wá padà sọ́dọ̀ bàbá tí gbogbo wa wá pé tìlẹ̀ ní ọlọ́run ṣe wọ́n tiẹ̀. mo kí yín pẹ̀lú tí ń jẹ́ Latifu torí mo ti ń wò náà ádàdí Latifu náà ní 129 náà. mo kí yín o mo kí yín o ẹlòmíràn máa wò yín pé sọmọ kékeré yìí kò sí tọkàn yín o òrìnà rí jíìnì yẹn ni ẹ̀yẹn má dá lóhùn o gbogbo èèyàn kọ́ ló lójú téèyàn fi rí jíìnì àwọn àbújálì náà òrìnà rí jíìnì ni wọ́n fi sórí ibú lára nábì bọ́dì ni wọ́n ń wò páwà lábì ṣètánì òrìnà rí jíìnì tí ń bẹ lára ádámọ̀ ni torí àwọn òbí sọ fáwọn èèyàn pé ṣètánì ọ̀sẹ̀ lọ́wọ́ èèyàn lọ́sẹ̀ o torí lọ́wọ́ ọ̀sọ́ pé kí ṣètánì ọ̀ tẹríba fún kí ṣètánì ọmọ tẹríba fọlọ́hún tẹríba fún ádámọ̀ lọ́dájà lẹ̀ Mọ̀lánà ṣẹ́mùtì ọlọ́run jẹ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ ṣe bẹ́ẹ̀ torí mọ́lẹ̀ yìí ṣe tó ogun kò sí bẹ́ẹ̀ bá ní kẹ́ tẹ ifá ogun kalẹ̀ bọ́yé jẹ́ ògbèlè fẹ́ tẹ àbí wo ni wọ́n ń pè ẹ̀ lè tẹ́ lọ sókè ìsàlẹ̀ ní mọ́ wa àṣẹ gbogbo ohun tó ń bá gbé látòkè ilẹ̀ ní mọ́ mú wa ó kọ́ ọlọ́run nìkan ní mọ́ mú nǹkan láti ìsàlẹ̀ ohun tí mo bẹ́ sọ lẹ́nìí. Damallahu hayatakum. Iná ní pé kí ni jẹ́ Sufi. Àwọn wo ni wọ́n ń pè bẹ́ẹ̀? Kí ni wọ́n ń ṣe tí wọ́n fi ń pè wọ́n ní Sufi? Torí tí ń jẹ́ Sufi ní tọ́ mọ́ tá a bá fi ń fọ́n tọ́ dọ̀tí mọ́. Iná làwọn òyìnbó fi ronú pé àwọn náà ṣe ọṣẹ kan wọ́n wá pe ọṣẹ yẹn ní sọ́ọ̀fù. Ẹ dákun sọ́ọ̀fù àti Sufi sọ́yàtọ̀ síra wọn. Kí ni wọ́n fi sọ́ọ̀fù ṣe? Wọ́n fi fọ nǹkan tó bá dọ̀tí. Àmọ́ kí ló dé táwọn Sufi tè ní dọ̀tí? Kò sí tọ́gbà ìdọ̀tí yìí. Ìfẹ́ owó ni. Ádá fún wọn. Ní pépé èèyàn bá ti lówó. Nǹkan ti parí sọ́dọ̀ rẹ̀. Kí ló dé tó wá ọba tó lówó? Ọlọ́run tó lówó wọn ní àwa tó bá ti lẹ́ni tó lówó lọ́wọ́ gbogbo ohun tó ní ní òdì tiẹ̀. Ìmọ̀ ṣé Ibraheem palẹ̀ òkú tó kówó pamọ́ sí. Ṣé Ibraheim ò kówó pamọ́? Ẹ wá wo ohun tọ́lọ́run ṣe léyìí. Allahu ta'ala anhu. Téèyàn bá lé fáàsì lẹ́nìí tó bá wọ ọlọ́run Sheik Tijani. Sheik Tijani kọ́ ní ṣe mọ̀ ọba tó ní Sheik Tijani ní bá ṣe lọ. Àṣẹ́ni ọlọ́run ọba bá ṣe yọ padà rẹ̀. Àwọn kan bí ẹni ọlọ́run fáwọn ọlọ́mọ tọ́ ọlọ́run bá igbó ọmọ fún ọ bí ọtọ ọ̀dààmú sọ fún pé kọ́ bá ọtọ ọlọ́dà ẹni tó wá fẹ́ sọ fọlọ́run pé ọlọ́run wọn fẹ́ pàṣẹ nínú ayé ẹ béèrè wípé bò lẹ́nu rẹ̀ ṣe rí sọ́dọ̀ ọlọ́run. Ṣé yẹn lè fi ẹnu tó dọ̀tí ṣé yẹn lè fi béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run? Bọ́ọ̀lù àti fẹ́ dàbí àwọn ẹni àná ṣé dáadáa tí wọ́n ṣe kí n gbòòrò yìí. Wọ́n sọ fẹ́ nìkan wọ́n láyé ń tẹ̀lé wọ́n bí wọ́n láyé ń tẹ̀lé ọ̀ torí wọ́n ní followers. Ẹni tí ò ní followers láyé ọ̀ tẹ̀lé ìgbà tó ti lè ní followers ayé ti ń tẹ̀lé wọn náà nù kìí ṣe pé ọmọ ẹ bá wà bẹ̀rẹ̀ níbo lànàbì ti ní followers tiẹ̀. Sallallahu alayhi wa sallam. Torí gbogbo ayé ni wọ́n follow ànábì ṣé lórí Facebook ló ti rí ànábì rí gbogbo followers ẹ̀ nínú gáàrú Ibraheem pẹ̀lú kíni ó ní àfùdọ́lù máa kú lítú àná wan nabiyyuna min qabli la ilaha illallah la ilaha illallah ànábì ní tó lọ́lá jù tèmi àtàwọn ànábì Ọlọ́run tó síwájú mi máa ń ṣe la ilaha illallah. Lánàá ṣé kéwú làwọn àfáà fi pàdé oníṣẹ̀ṣe. Àwọn bàbá àtàná àkọ́kọ́ tí wọ́n fi kojú oníṣẹ̀ṣe òun náà níwà dáadáa. Wọ́n fi ìwà bẹ́wà wọ́n fi bá wọn gbé bá ànábì náà ṣe fìwà tó dáa bá àwọn oníṣẹ̀ṣe gbé. Torí látọjú ayé ànábì náà wọ́n ti wà. Ìwà ànábì fi bá àwọn oníṣẹ̀ṣe gbé.
wọn gbé àdúrà níjọ́ tí Umaru tó jẹ́ ọ̀gá láàrin àwọn kèfèrí tó ṣe pé Umaru ní gbogbo èèyàn bẹ̀rù Umaru méjì ní sí gbẹ̀ngbà náà Ànábì wa ń ṣàdúà wípé Allahumma a'izzal islam bi ahadil umarayn ọlọ́lọ́wọ́ ó fẹ́ kó yìí bá ìsìlámù pẹ̀lú ọ̀kan nínú àwọn Umaru méjèèjì Umaru bùnà Khattabi gangan la Ànábì ti target Umaru bùnà Khattabi padà di mùsùlùmí báwọn bàbá àtàlọ́ ti ṣe tí wọ́n fi sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́bọ tí wọ́n sọ wọ́n di mùsùlùmí tẹ́ ẹ bá wo orúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn gbogbo wọn ni wọ́n kọ́ àwọn ọmọ wọn sílé kéwù. هذا زمان الذي كنا نؤذره في قول كعب وفي قول ابن مسعود دار به الحق مردود بأجمعين. gbogbo òdodo àwọn àtàná a sì dá òdodo wọn nù. ẹ dákun kí ló ń gbénu wà tá a fi rò pa dájú àwọn àtàná lọ. àwa tá a bá dájú àwọn àtàná lọ tí wàá la ṣẹlẹ̀ tá a lè pe Ọlọ́run ṣe báyìí. àwọn àtàná kéwù wọn ọ̀pọ̀ gbogbo iṣẹ́ tí wọ́n jẹ́ pátápátá lórí tẹ̀sùbá àwọn fi jẹ́. Ọlọ́run ò ìlú tá a fẹ́ wọ̀ yìí a fẹ́ lọ jíṣẹ́ wọ Ọlọ́run tí ọ̀sẹ́ni tí ó gùn wọn lówó iṣẹ́ tí wọ́n invite wọ́n wá dìde ńlẹ̀ wọ́n wá fẹ̀mí wọn lẹ̀ pé wọ Ọlọ́run ó fẹ̀mí mi lẹ̀ wọ́n fẹ́ lọ jíṣẹ́ Ọlọ́run tí wọ́n bá wá wọ̀lú àtàwọn ti ṣàdúrà nílé pé Ọlọ́run jẹ́ káwọn èèyàn ṣe Islam nílùú tí ń wọ̀ lọ yìí ẹ wá wo iye èèyàn tó tọ́ wọn gba Islam. Mo gbọ́ pé dọ́tí Sheik Ibraheem wọ ìlú kan àwọn tí wọ́n gbọ́ wọ́n Sheik Ibraheem sí Ìsìlámù wọ́n lé ní 2000. كل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا. Ọlọ́run gbogbo ń tọ́ da láyé gbogbo ń tọ́ da bá mi sọ fáwọn tí wọ́n àrámọ̀ zinatallahi gbogbo àwọn tí wọ́n ṣe ẹ̀ṣọ́ Ọlọ́run ká wọ́ sọ ó yẹ ni àwọn tí wọ́n ń ṣe é léèwọ̀ Ọlọ́run láwọn ẹlùsìn lọ́hùn ni mo tọ́jú ẹ̀ fún tọ́jìbátù mínà rìsíkì gbogbo àrísìkì tó mọ́ àwọn tí ń sìn mí àwọn ni mo tọ́jú ẹ̀ fún. قل هي للذين آمنوا في الحياة الدنيا. Ọlọ́run láyé ń bì àwọn ni wọ́n ní tọ́ àwọn tí wọ́n sọ fún abẹ́ amọ̀wọ̀sọ gidi láyé bá sọ ń bẹ lọ́run Ọlọ́run ni wọ́n tọ́jú rẹ̀ fún yín láyé. sọ́ọ́dì yawm al-qiyamah. Ọlọ́run tó bá dídọ́ àlìkìyámà wọ́n wá specialize ẹ̀ fún yín. ẹ sì ṣe gbogbo ẹ̀ léwọ̀ wọ́n tún ní bàbá fi síbi jẹun aráàmù mi àdánbì òbí síbi jẹun rí ẹ bá wa béèrè pé irú bẹ́ẹ̀dì tí wọ́n fi ń sùn sáà náà fi sun owó ẹ̀ rí. mọ́ṣáláṣí tá à ń kọ́lé ní rọ́ọ̀gì tá a fi ń kírun bẹ́ẹ̀ sáà náà fi tẹ́ rọ́ọ̀gì rí. ẹ jẹ́ ká wọ́n tó dà ká fi ròyìn ìsìláàmù. àmọ́ gbogbo àwọn tó ajá sùn fún ẹ mọ̀ sọ̀tẹ̀ sùn báyìí lẹ́wọ̀. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. ẹ dẹ́kun gbogbo àwọn tó ajá sùn fún. ìta ń ṣe kò ṣe wọ bẹ́ẹ̀ Al-Qur'ani jẹ́rìí rẹ̀ tó bá ṣe pé sitikifaru lọ fẹ́ takò Ọlọ́run ti júwe sitikifaru fún wa. wọ́sárì òun ló sì wí ìlà mọ́kífìrà tí ní rọ́bì kò jámù lódò torí wọ́n láriwo wà yẹn máa ń dí àwọn lọ́wọ́ àfáàsì ti sọ fún alẹ́ kan pé wọ́n láǹtara ìlà kẹlmánúnà ما لم تكن في ذكره مجنونا. àwọn àgbàlagbà ní tó o bá ń ṣiṣẹ́ kan tí wọ́n bá fi jọ ń wéèrè ń bẹ Ọlọ́run ò ti gbà ó ń ṣiṣẹ́ ọ̀rẹ́ ní fún ọ torí ẹ̀ mo sọ fáwọn aṣọ wípé a kú oríire ìdí ń bẹ lọ́wọ́ wa wọ́n mọ̀ káwọn ò lè ṣe àlè ìsánù àdúgbò máa ń jàhílà ọmọ èèyàn sì máa ń di ọ̀tá tí ọba mọ̀ ní inú gáàrú ìráyè lànà bíi ti pàdé gbogbo nǹkan
wọ́n láǹ ṣe tẹ́lifíà wọ́n ní tó bá di ọjọ́ tẹ́ bá fẹ́ béèrè tẹ́lifíà ẹ pè mí síta gbangba ni ẹ má jà sọnù yàrá anabi Ibrahim ló ń kọ́ ṣe tẹ́lifíà nígbà tó wù sùlù tẹ́lifíà tó lóní kúlí inna salati awalu wa nusuki akhiru wa mahayaya zahiru wa mamati batinu lillahi rabbil alamin ọlọ́ba mi lónìí awalu jọ ni o sọ pé la ilaha illallah al-awwalu al-akhiru az-zahiru al-batinu tó bá wá parí onífọ̀ bí zálíkà umiritu wa ana awwalul muslimin. Anabi Ibrahim ló ń kọ́ sí tẹ́lifíà ló fi ń bèrè lọ́wọ́ Ọlọ́run pé kéfà tó yìí lè mọ́ ta ìwọ Ọlọ́run mo fẹ́ kọ́ sọ fún mi bó ló ṣe yí òkú àti gbogbo ẹni wá yí òkú ni tí ọba ti dè yàn bọ́ọ̀lù àti ẹgbẹ́ dè yàn àti ká gbójú ọ̀nà Sufi torí ń gbà tá à ń kírun àwa mọ́sálásí wọ́n ní káfẹ́ ẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ káfẹ́ èjìká kan èjìká ẹ dàpọ̀ ẹni ó kúrò àtẹni ọ̀gá sí èjìká wọ́n lè ṣe dédé ara wọn. ìyẹn kọ́ ni wọ́n ń bọ́ sọ àwọn amásálásí àjọ kírun ó tún rẹ́ nìkan bí ọmọ ọ̀run kí ó sì lọ́wọ́ wájú Ọlọ́run sọ ma pé wọ́n gan ti fẹ́ẹ̀lì. bóòlù ó ṣe rí ẹsẹ̀ ajápọ̀kàn rẹ̀ ò sí lọ́dọ̀ Ọlọ́run ọkàn dúró náà ni. irun tó Ọlọ́run kí tó o bá wà níwájú Ọlọ́run tó Ọlọ́run wà wájú Ọlọ́run wọ́n sọ pé ìyáka náà gbúdọ̀ ògiri ló sì kọjú sí jọba sì ní ìyáka ẹni tí èèyàn kọjú sí là ń mọ sọ fún bẹ́ẹ̀ sógiri lọ wá ń forí balẹ̀ fún àsẹ́ni tí ọmọ Ọlọ́run dání láti ilé òlè bọ́lọ̀ mọ́sálásí torí gbogbo wa la sọ pé Ọlọ́run ní mọ́sálásí ẹ sọ fún ìmáàmù kójúwe àkàkà bí tọ́lọ́run sùn bẹ́ẹ̀ àbí èyàn sá máa ní master bedroom ó yẹ kó júwe master bedroom Ọlọ́run fún wa a máa rí júwe torí kí wúlásẹ́ là ń dìkì ìzáhùn mi lànà ìdọ́rù aláìníyàkì fáyọlì fàkàlù ìsàkùnmí níyà. kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n dẹrù tíra lé lórí tí ń ṣe fàárí ẹ sọ fún fúnni tíra ọ̀sán tíra rẹ̀ kalẹ̀ mọ́. àwọn tá a mú tẹ̀sùpá àtàfọ́wù fún dání ẹ dákun ẹ má fi ṣeré ẹ má fi ṣeré tó bá ṣe la ilaha illallah lọ́ba lè mú buada di fúnra rẹ̀ tó bá ṣe pé sìkìfàrù náà lọ́ba fẹ́ mú alukurani ti dùn yín sìkìfàrù fún wa sórí gbogbo tó olóhùn léwu tó bá ṣe sìkìfàrù tó bá pọ̀ àtọwọ́ àtọmọ àti gbogbo téèyàn wá láyé gbogbo ẹ̀ lọ́ba pàdé lára sìkìfàrù gbogbo tí lórúkọ Ọlọ́run kò sí tó ṣe fi ṣeré mẹ́ ìtàn tí mo wá fẹ́ sọ tí fi ju máìkì lẹ̀ tí mo fi sọ fún wa wípé ẹ jẹ́ k'Ọlọ́run dá wa lójú ju oògùn lọ ẹ jẹ́ ká rọ́wọ́ Ọlọ́run fi sọ̀yà ju oògùn lọ. ìyá abara mi àtúlẹ̀ àdàrí. radiyallahu ta'ala anha. njọ́ tí ó padà síbi tọ́lọ́run pátápátá ó wá bẹ̀rẹ̀ sí ní sin ọba tíjọ́ lọ́wọ́ ìlú tí wọ́n wá wà ọba àlú yẹn wá ní Rábíà mo fẹ́ di ọkọ rẹ ẹgbẹ́ sì ti Rábíà fún mi Rábíà ní èmi ò lè fẹ́ ẹrú mi mo rí bẹ́ẹ̀ àwọn olówó wa ní àgbọ̀dọ̀ kájú mẹ́ ẹ ṣeun Rábíà ní èmi ò lè fẹ́ ẹrú mi ìyẹn ló bí ọba yẹn nínú bíbí ò tiẹ̀ pè mí lẹ́rú rẹ o tún lè mi ẹrú rẹ ọba yẹn wá ní bó mo ṣe jẹ́rú ẹrú rẹ ó nífẹ̀ẹ́ ẹnu lẹ́yìn ọba máa tẹ̀lé ní máa pàṣẹ fún yín ìfẹ́ ẹnu sì ní ẹrú tòun ni gbogbo ẹni ọba fẹ́ sin náà tó bá fẹ́ bọ́ náà dáadáa ẹni ó gbàgbé ìfẹ́ ẹnu. àsìkò tí ń tún ọlọ́run yàrá ìfẹ́ èmi náà fẹ́ kí Rábíà wá pàṣẹ lọ́rùn rẹ lọ ọlọ́run wá ní kásìkò hajj dé Rábíà wá fẹ́ lọ sí hajj ó wá jáde kúrò nínú ilé rẹ̀ ó wá kọjú sínú ilé rẹ̀ báyìí ó ní wọ́n ọba tó dá mi ìwọ mo fẹ́ lọ sìn kí ìwà lẹ́ni tí ń fi lé mi sọ́jú wọ ọlọ́run lọ ọlọ́run bá ń sọ lé mi ó jẹ́ nǹkan kan ó ṣe lé mi. Rábíà máa gba hajj lọ à ń kí àwọn bàbá wa nígbà tí Rábíà tó dé hajj
tí ń ṣe ìbádà ní tí ń rí àpẹẹrẹ pé wọ́n ti wọlé o. ìbínú ìjọba náà hayyakumullah. bàbá wa Khalifa Alemale ẹ káàbọ̀. bàbá wa ọlọ́rẹ aláró ọlọ́rẹ ẹ káàbọ̀ bàbá ẹ káàbọ̀. àṣẹnu yàrá lèèyàn ti déèyàn. Adamallahu hayatakum. kì í ṣe ta gbangba. bàbá wa àwọn kan láyé fẹ́ àṣàyé ọ̀fẹ́ ayé lọ hájú. wọ́n fi wájú wọnú ayé bẹ́ẹ̀ ni wọ́n fẹ̀yìn wọ ẹgbẹ́ ni wọ́n fi wọnú ayé. ẹni tí sì ń fẹ̀gbẹ́ rìn kò ní lè sáré torí ẹ̀ ló fi jẹ́ pé ká jẹ́ kárí wọn mọ́ ń ba. inú yàrá lèèyàn ti sá gbogbo aré tíyàn fẹ́ sá inú yàrá lè. torí àwọn mi sọ fún gbogbo àwa tá a jẹ́ Sufi ọlọ́run mi bá wọ hálùwà yóò ti orí fóònù náà ni ó ti mọ̀ pé àwọn èèyàn pé mo wà ní hálùwà ṣé báwo tàná ti ṣe hálùwà rẹ̀. kábìrà wa wò ṣé hálùwà lélẹ́yìí. èyí bẹ̀ wọ hálùwà oníkàbọ̀ ọ̀rá fóòmù tuntun fóòmù ọwọ́ oníkàbọ̀ ọ̀rá mílò sínú ilé àti mílíkì ṣé ẹ mọ̀ kọ́lọ́ bọ́lọ̀ náà yú. ó tún ra kírímù wọlé. bẹ́ẹ̀ni ìgbà tí ó jáde báyìí ṣé ìwà pọ́n abáníkí ló ní oníná láàtọ̀ yìí bò láàyò kìbálò ìlàtọ̀ yìí bá. bàdà Allahu lil akhari bayta samahu. ṣé báwo tàná ti ṣe rè é. abẹ́jáde kálíwà á mẹ́sẹ̀jì àwọn èèyàn pé ẹ má sọ. iṣẹ́ tó mọ̀ báyọ̀ lọ́n gbà bí ọkọ̀. ayakumullah. ṣé sùúrù àfà. ó ní kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ wọn wá ìṣòro tiẹ̀ tó sì béèrè ò tí ì yanjú. ọlọ́ọ̀ni kànábì Ibrahim kọ́bẹ́tùlẹ̀ àtìkì bó ṣe kọ́ tẹ́tù sọ pé Rabbana taqabbal minna innaka antas samiul alim. ṣé báwo tàná ti ṣe kálíwà rè é. ẹlòmíì tó bá lóun wọ kálíwà ọlọ́ọ̀lọ́gùn ni o. ọlọ́ọ̀lọ́gùn ni o yóò wá sí ẹbú sílé ọtí bí tí wàá fi ń lò yóò mọ̀ lò wẹ́rẹ́wẹ́rẹ́. wọ́n mọ àdánwò tí bẹ́ẹ̀ ni tí wọ́n bá mọ̀ ni wọ́n ní ṣe. gbogbo àwọn tàná wọ́n gbìyànjú wọ́n ṣiṣẹ́ Ọlọ́run wọ́n tilẹ̀kùn mọ́rí pẹ̀lú ara gbígbóná. wa adkhalahum fihi wa aghlaqa babahum. Ọlọ́run fẹ́ràn yẹn àfàlẹ́ ni Ọlọ́run fẹ́ràn yàrá tọ́lọ̀ ń kọ́ fún wọn tẹ́ bá wo sílì rẹ̀ ìnira ni tẹ́ bá wá ro ògiri rẹ̀ ìbànújẹ́ ni tẹ́ bá wo lẹ́bẹ̀ ọ̀sà ká gbogbo ẹ̀ Ọlọ́run wà lẹ́lòmí tì síbẹ̀ àwọn ẹni rẹ̀ ló tì síbẹ̀. ọwọ́ tì wọ́n síbẹ̀ tán ọwọ́ ajú kọ́kọ́rọ́ síbẹ̀ fún wọn wọ́n wá béèrè pé kí ni kọ́kọ́rọ́ náà àṣẹ sùúrù ni ẹni tí ó bọ́ lọ́hùn gbé ẹni kó ṣe sùúrù. etí ọjọ́ ṣe sùúrù ni pé tó ń béèrè wọ́n máa tó gbà ní tí ọba ti kàn ọmọ bínú kò lórí láyé. wọ́n máa tọ̀ ní o tó bá rí oríta táwọn ìjọba ṣeré sí wọ́n ṣe rẹ́ẹ̀dì àti green. àṣé wọ́n máa dá àwọn kan dúró fáwọn kan ní ayé ni ìwọ tí wọ́n bá dá dúró mọ̀ sí rí kéèkàn ni. àwọn kan bínú pọ̀ lórí láì nítorí pé wọ́n ń bínú ọmọ ọlọ́mọ. wọ́n ní tẹ́ ẹ bá rí ilé tí wọ́n ti bí ológo àwọn òbí rẹ̀ ò bínú ológo ni o. tẹ́ ẹ bá ráwọn òbí tí bá ti ń bínú ológo wọn lè bí ológo lé wọn. wọ́n wá lẹ́nu mi ológo ni ọ̀wá aráyé tí ó ti lò ìyá rẹ̀ ní ọ̀rá ayé fún. àìmọye ọmọ tó lógo àmọ́ ìyá rẹ̀ ọ̀rá ayé fún lára bàbá rẹ̀. ó fojú kéré bàbá rẹ̀ ọmọ lógo lásán kò ọ̀rá ayé lò. àwọn kan àwọn wá aráyé àmọ́ wọn lógo. gbogbo síìtì ni wọ́n ti mọ̀ wọ́n wá lálàyé bàbá àmọ́ yóò tọrọ owó tí èè jẹun ni torí kò sógo nínú ayé rẹ̀. àwọn kan wá láyé wọn lógo àmọ́ wọn ráyè gbé ka. bẹ́ẹ̀ bá láyé tó lógo tó bá sí ìyàwó fẹ́ ó sì àyè gbé ka àtúgbò àtayé rẹ̀ lè bàjẹ́. kò sọ́mọ bú ìyá abú lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti sí obìnrin fẹ́ yóò bímọ burúkú. torí ẹ̀ lànà bí sọ pé ẹ kíyà rẹ̀ kó tó wá kan bàbá lẹ́ẹ̀kan.
gbogbo wàhálà tí bàbá bá ṣe kalẹ̀ Nuha ọ̀sẹ̀ lọ́hùn ó sì ìyàwó fẹ́ ni ológo ni Nuha ó sì láyé àmọ́ ó sì rí àyè gbé ka torí ẹ̀ kí wọ́n náà máa fẹ́ yàwó sáàchì dáadáa ìyàwó arábìnrin àtúnyẹ̀ àdàwí. Radiyallahu ta'ala anha. nígbà tó wá dé Mọ́kà ọba yìí wá fi ìtara wípé Rábíà pè ń ní ẹrú rẹ̀ nítorí pé òun fẹ́ fẹ́ kò tún wá pè ń lẹ́rú rẹ̀ ó lẹ́rú ó wá wọlé rẹ̀ láti ìgbà tó bá ti wọlé rẹ̀ báyìí wọ́n máa ń na ọba lójú oorun ni àṣẹ́kọ̀ọ́sẹ́ ni ọkọ̀ jẹ́ ẹgbà ìwọ ni ọmọ fọwọ́ rẹ̀ fà á o Ọlọ́run lé mi ọlọ́wọ́ báyàn sọ̀rọ̀ níbi kí n mọ̀ ṣẹ̀gbà fún o ọ̀rẹ́ Ọlọ́run ní kẹ́ni kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. à ń sọ̀rọ̀ ojú oní ẹnìkan ní kò sí tó wọ̀n mọ̀ mo ní tọ́ ọmọ wa o májà yóò bí ọ ní tọ́ ọmọ o torí bí ọba bí ọ ní tọ́ ọmọ gbogbo tọ́ ọmọ ní ọ̀dọ̀ ta rẹ o ó yẹ ti ara rẹ ní ọba bí ọ ní tọ́ ọmọ. arọ́bà yìí máa ń jẹ ìyá ní gbogbo gbà ọ wá béèrè oníkẹ́ bá ń béèrè kí n mú sí i wọ́n nílé tó owó lọ tó kọ́ ó sì gbọ́dọ̀ fáyì ju bó ṣe wó lọ bó ṣe bá tẹ́lẹ̀ lọ ọba bá bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé ọkọ ilé Rábíà tó fáyì hey dákun gbìyànjú bó ṣe lọ́lọ́run Ọlọ́run nìkan nìyẹn máa ń ní ti gbogbo nǹkan máa fi dúró ẹnìkan lé owó káàkiri mo wá sọ fún pé n tó fowó ṣe là Ọlọ́run bá wọn kan ṣe yìí o wọn àlówó bàbá yẹn sọ fún mi bí ọmọ 21 ni mo bí gbogbo wọn sì gbọ́dọ̀ dèèyàn lójú mi mo sì rí ìyàwó àkànnà tó sọ bẹ́ẹ̀ ó ní gbogbo ọmọ mẹ́sẹ̀ẹ̀sán tí mo bí wọn gbọ́dọ̀ dèèyàn kí n tó kú láyé torí mo fẹ́ lọ fún bàbá wọn lábọ̀ tí mo ṣe àṣẹ gbogbo ẹni tí ọ̀la ṣe pamọ́ ẹni kọ́ mọ̀ retí àṣejèrè lọ́mọ àṣeyọrí lọ́mọ ọba dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣepamọ́ tí ọba sọ́lá aṣáṣepamọ́ ni ìwọ ò lè dàṣejèrè láíláí gbogbo ọmọ tí fojú òbí rẹ̀ bolẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ kọ́ la yé yìn tí ń kí ọ káàbọ̀ ìwọ kọ́ àṣepamọ́ àwọn tó bí ọ ni wọ́n kí wọn náà tó da lára oníjọ́ tọmọ rẹ bá dé yẹn só ṣiṣẹ́ rẹ̀ táwọn bàbá kan ṣiṣẹ́ kalẹ̀ táwọn ọmọdé sì ń jẹ́ wọ́n wá ṣeré Rábíà nígbà tí ó dé láti Mọ́kà radiyallahu anha bàbá wa ọmọ kankan léèrè ó sàmà dírẹ́sì léèrè kọ́dà kò wo pé ilé mi change kò change kàn wọlé lọ́ntì ẹni n bá lọ gbádùn ọ̀sẹ̀ kìíní ọba retí rẹ̀ kó tiẹ̀ béèrè kò dé kó béèrè nígbà tó tọ̀sẹ̀ kejì ọba ní ẹ lọ sọ fún ẹ lọ pé wá nígbà tó dọ́dọ̀ ọba arábìnrin ṣé bó ṣe fi lè rẹ sínú ó ní ìfisọ́ yín ni ẹni mo fi sọ lọ́ba tún lè mí ṣe ǹjọ́ náà ń dá ọ lójú débẹ̀ gbogbo ẹni ó kéwú kọ́ lọ́ dàfa wọ́n sì dàfa ń ta inú yàrá wọn ti dàfa inú yàrá wọn la dànù yìí bí wọ́n bá ní ká lómi ṣiṣẹ́ wákàtí kan méjì yóò mọ̀ náà wò tá bí bàtà ti pín gbogbo oríire ayé tán ni wọ́n máa wò kí ọ parí àdúrà tán lé ó ṣe wútúfà náà tó wá jáde mo bá dọ́dọ̀ lágbájá ń ròyìn jẹjẹ àdúrà rẹ ti bàjẹ́ sọ́dọ̀ rẹ̀ ló ń jẹ rẹ wá bọba tó wá débi Ọlọ́run wa tó kò sí mbẹ o Ọlọ́run nìkan lọmọ bí tó wà ó nìkan lọmọ bí tá pamọ́ sí wọn sí lọ́hùn tó fi discover ara rẹ̀ sí lọ́hùn tó fi discover ara rẹ̀ ni pé àtàyà àti ẹ̀kẹ́lẹ́kẹ́ ìyẹn lànà mi lọ sínú gáàrú ìra yìí sallallahu alayhi wa sallam. ìwọ tó discover ara rẹ̀ ó sì fẹ́ bọ́lọ̀ sọ rẹ̀ àwọn gbìyànjú àti discover ara rẹ̀ ni ó disappear ni kó tó rí appear. mọ ìsọ̀láti ìfàtí tẹ́lẹ̀ Sheik bí ma ṣe ni ọkà bàbà ẹyọ kan ìsọ̀láti ìfàtí kan odidi àpò kan wọ́n bá ṣe jí irú bẹ́ẹ̀ wọ́n ṣe àgbàdo bẹ́ẹ̀ wọ́n ṣe ráìsì bẹ́ẹ̀ tẹ́ bá ti ṣe ìsọ̀láti ìfàtí ẹyọ kan wọ́n mú àgbàdo ẹyọ kan ọkà bàbà náà bẹ́ẹ̀ jéró náà bẹ́ẹ̀ àgbàdo náà bẹ́ẹ̀ nígbà táwọn èèyàn wá ń pariwo pé ṣé Ibraheem ló ṣe ìsọ̀láti ìfàtí ju ṣé Ibraheem lọ ṣé Ibraheem ni tó bá jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ tí mo ṣe síwájú Ọlọ́run pọ̀ mo bọ Ibraheim. sẹ́ni tí ọ̀làjọ lọ́dọ̀ Ọlọ́run ló tún fẹ́ nu wọ̀n bá tó ń bẹ lọ́wọ́ rẹ tọrọ. àjọ Ọlọ́run tí kì í dàrú. àtẹ̀ríjú. àjọkú náà fi kankan mi. àjọkú náà fi kankan mi. sọ́wọ́n náà fi kankan mi. làwọn ṣe
Al-Khalifa mi ti ẹ dákun ọbẹ̀ kẹ jáde wá dùn. Èèyàn mélòó ló dàbí yín báyìí tọ́jú ọ̀dọ́ tọ́ra yìí. Mo láìkí ń tábà yẹn wí àwòtọ́ ni ìyẹn máa ń fẹ́ lọ ara ẹ̀ pín tọ́ da ni. Àmọ́ mo wàá sùn. Ṣé mo ti? Ọlọ́run wọlé gbogbo àwọn ẹni Ọlọ́run. Ẹ rí bẹ́ẹ̀ ṣe kọ orúkọ ara yín sọ́kàn gbogbo wọn. Bàtà fáwa ṣé Muhammad Qasim tí wọ́n wá sọ́dọ̀ mi ní wọ́n sọ fún mi pé kò nídìí kẹ́ wá mọ́ ẹ ti sọ fún mi. Ẹni kèmí náà wá sóríire ni. Bàtà wá sẹ́ǹdì owó epo ní ẹ̀ tọ̀ ànábì ní ká mọ́ kọ rẹ̀. Ọ̀tọ̀ Ọlọ́run ní máa kọ rẹ̀. Àwọn tó bí yín ṣàṣepamọ́ ẹ̀ sì jáṣepamọ́ wọ́n bàjẹ́. Ṣé kí sáwọn ṣe wọ́n bí? Ẹ lọ bá wọn. Ẹ lọ bá wọn. Afáwa àdábàlẹ̀ rọ̀bì. Sanadadibi. Ẹ dákun ẹ má bínú. Ẹ dákun. Ṣé kí n gbé máìkì wá? Ọlọ́run fẹ́rẹ̀ ẹnìkọ̀ọ̀kan yín. Àmín. Ìfẹ́ ni ò sí láyé mọ́táyé fi dàrú. Yọ wá ní love is blind. Ọmọ pé bójú ìfẹ́ bá ti là ìfẹ́ wọn bàjẹ́ ni. Ìfẹ́ ìfẹ́ afọ́jú. Níjọ́ tójú rẹ bá là báyìí. Yóò mọ̀ sọ fún ọ wípé tí ìbá ṣe pé fẹ́ fọ́jú irú rẹ ló wá yẹ kí n fọ́. Ìfẹ́ dàrú ní dánwó. Àwọn kan ní love is madness. Wèrè ìfẹ́ wọn rágbó wèrè rẹ ni o. Nígbà làwọn lárúbá fi sọ fún wa pé alimahaba ó yàtọ̀ sí mawadda. Alimawada yàtọ̀ sí aṣáwùkù. Aṣáwùkù wa ni love is death. Ikú nìfẹ́. Ẹni tó kú kalẹ̀ kì í ṣe bí olójú wa. Ó lójú ìdí náà ni ò sí ń bẹ̀ mọ́. Àṣẹ́ni ọba fẹ́ ni ìrí láì fi ẹ̀yìn. Ẹni ó kú kalẹ̀ létí ìgbọ́ràn ni ò sí ń bẹ̀ mọ́. Ó sì lọ fẹ́ràn yẹn ó sì ń gbọ́ láì fi rẹ̀. Wọ́n náà wá ń bá ajá nítorí tó gbọ́. Kò fẹ́ràn rẹ̀. Kò fẹ́ràn rẹ̀. Kò fẹ́ràn rẹ̀. Allahu akbar. Allahu akbar. Al-Qur'ani tó ní rijalun la tulhihim tijaratun wala bay'un an dhikrillah. Àṣekè ṣe pé mo jọkùnrin ìyẹn ni wọ́n ń pè ní rijalun. أهلا بكم حياكم الله حياكم الله حياكم الله الله أكبر لا إله إلا الله لا إله إلا الله ألا 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 لا إله إلا الله شهوة مداتي جاني يا كتب رباني 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 Bàbá mo kí wọn. mo ní bí wọ́n bá fẹ́ gba aṣọ funfun tá ń tẹ́lẹ̀ lọ́wọ́ wa ẹnìkan lọ sọ fara Mẹ́kà kan má fa aṣọ funfun sára Káàbà mọ́ kan yọ kúrò àkọ́kọ́ nù ní ká sì lọ béèrè pé kí ló dé tí wọ́n fi fa aṣọ funfun síbẹ̀ torí mo bá ní máa sọ̀tàn fún wọn ìtàn wọn dàrú mọ́ wọn lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì ilé Ọlọ́run ní Káàbà ẹ bá bí wọ́n kọ́ kankan bó lọ́lọ́run jókòó mẹ́ ọba tí ń bẹ ń bẹ tó dá wa lójú pé ń bẹ ń bẹ òun náà ní ń bẹ lára àwọn bàbá yìí ẹni Ọlọ́run ọba sí lára rẹ̀ kò sí tí ó tẹ̀ fún ọba tí ń bẹ lára yín kò ní kú ọgbà kan o. Àmín. wọ́n lá gbogbo àwọn tí wọ́n yè lára yín ara wọn náà ní sẹ́wọ̀n tí èyí wà. bàbá yẹn tọ́ ọmọ ibi àyà tí mo dé tí mo fẹ́ ju máìkì lẹ̀ mo fẹ́ kẹ́ ẹ jókòó kí n tún káyà wọn. àfàwà àdábàlẹ̀ rọ̀ bí ẹ dáfẹ́ mọ́ bínú.
gbogbo àfa àti kọmọlọmọ ní kò bí òní dìde alukurani ní ìsásàmà òǹfàtọ̀rátì ṣé báwọn kan ni wọ́n tọ́ ọmọ tó máa ń retí wọn pé bàbá mi fẹ́ dé Ọlọ́run ní gbogbo owó tó wà ní tó ga sánmà eléyìí kọ́ ló ní ọjà bọ̀ gbogbo owó tó wà lókè tó ń dààmú ara rẹ̀ ìsánfàtọ̀rátì Ọlọ́run níjọ́ tí mo bá já ọ bọ̀ wọ́n ìzàlì kàwá kíkò ń tasàrátì gbogbo àwọn ọmọ oníṣẹ́ tí wọ́n tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìsántasàrátì Ọlọ́run níjọ́ mo bá tú wọn ká lára rẹ̀ wọ́n ìzàlì bìhárù fún jìrátì gbogbo àwọn búdò ìtọ́fà ọba ṣògùn náà lọ́ba débẹ̀ ìzá fún jìrátì Ọlọ́run níjọ́ mo bá ní kí gbogbo ọgbẹ́ wọ́n ìzàlì gbogbo àwọn ọmọ tó pè ní sàárè tó gbẹ́sẹ̀ lé pé wọ́n ní dìde Ọlọ́run lójú rẹ̀ náà ìsá fún sìrátì Ọlọ́run níjọ́ mo bá gbé wọn dìde. alimati nafusu ma qaddamat wa akharat. aláì kò sẹ́ni tí ó sàfún fọmọ ọlọ́mọ láyé tó bá rí pé òun bá dìde báyìí tó ṣe fún ọkàn ní kọ̀kọ́ lọ́bẹ̀. adùn bí mo ṣe tẹ ọmọ lẹ̀ tó àṣàṣìkò ní ètò. ọmọ ayọ̀ àlè ń sànù fọmọ. àwọn eléyìí wọn wá tẹ ọmọ ọlọ́mọ mọ́lẹ̀. gbogbo owó tó ń kọrúkọ rẹ sójú sánmọ̀ tó níbẹ̀ lọ ga jù òjò ńlá ò tí rọ̀ ni o níjọ́ tójò ńlá bá rọ̀ ojúkọ rẹ ó parẹ́. ìwọ tó lọ kọrúkọ rẹ sára sáìnbọọdù tó gbé sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà kọ́nà òun ó gbajúmọ̀ atẹ́gùn ńlá ìfẹ́ ni o níjọ́ atẹ́gùn ńlá bá fi ọkọ rẹ wò gbogbo owó tó bá fẹ́ kọrúkọ rẹ láyé ọkà àwọn èèyàn ni ó kọrúkọ rẹ sí ínkì tó fi kọ́ tí òfin ní parẹ́ náà ni ìwà dáadáa torí pé ìwà dáadáa yìí lọ́lọ́run fi ròyìn ànábì ìwà tó lọ́wọ́ fi ròyìn ànábì yìí àti sọ̀wánú báyìí ìtàn ànábì nìkan là ń kà ṣé wàá mú tí ó là ó fi ọlá bàbá tí wọ́n wọlé bẹ ọlọ́run ò ní jẹ́ sọ pé ẹ̀ ṣe mọ́ o àmín torí ọlọ́run ní la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. èmi ọlọ́run yìí sọ fún yàn pé yìí ń ṣe mọ́ àbí tó ń tọ̀ ń bá lóhùn ṣe mọ́ ọlọ́run ò ní jẹ́ ẹ sọ pé ẹ ṣe mọ́ ọlọ́run ò ní ba ìwà yín jẹ́ o àmín ọlọ́run ò ní ba ìwà yín jẹ́ o àmín ọlọ́run ò ní ba ìwà yín jẹ́ o mo kí ìyá wa ọlọ́mọṣà bá wa kí yín. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات إن تستفتئوا فقد جاءكم الفتح وتقضي لنا بها جميع الآجات وجعلت له مالا ممدودا وتطهرنا بها من جميع السيئات إن هذا لرزقنا ما له من نفاد وترفعنا بها عندك أعلى الدرجات ما عندكم ينفد وما عند الله باكر وتبلغنا بها أقصى الغايات الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز من جميع الخيرات وتحسبهم أيقاظا وهم ركود فهو في عيشة راضية في الحياة وبعد الممات إن الله يرزق من يشاء بغير حساب إنك على كل شيء قدير ṣé o ti ọlọ́run jẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlá mọ̀ọ́lá nẹ́ni kalẹ̀ iṣẹ́ náà ò ní dàrú mọ́ yín lọ́wọ́ kò ní dàrú mọ́ yín lọ́wọ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi. rabbi tawil lana. as-salatu ala nabiyil karim akí bàbá wa gba al-amawi ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn fún wa. inna aada kana lakum jasa'an wa kana sa'yukum mashkura bi alfi la hawla wa la quwwata illa billahi al-azim. واسعا كرمي وقل على محمد يا واسع الكرم اركني بلا سبب تبدي العجائب في تغنيه بما مولى تبدي العجائب في تطري بما مولى ọlọ́run fi ṣàdúrà fún gbogbo yín lápapọ̀ ọlọ́run máa fara lẹ́nu kọ̀ọ̀kan yín. àmín. la hawla wala quwwata illa billah. lọ́gbọ́n kan létò kan lágbára kan ọlọ́run nìkan náà lọ́wọ́ tá a rí
نعم المولى ونعم النصير. mo kí gbogbo àwọn àfa ńláńlá tí mo bá ní àyè yìí. a kí gbogbo àwọn àfa ńláńlá tí a bá láàyè yìí. ọlọ́run jẹ́ àríra wa pẹ́. ọlọ́run jẹ́ àríra wa pẹ́. mo kí ìyá wa níkàlẹ̀. a kí àwọn àgbà níkàlẹ̀. ìyá wa Awwalu. ìyá wa àgbà Sayyida Halimatu Saadiya Muhammad al-Awwal. fa ilal amam fa ilal amam. ọlọ́run dákun ọláyé ọlọ́run mọ̀ lọ́wọ́jú sí i. wọ́n á kí bàbá wa tí wọ́n ṣe wáàsí fún wa. a kí bàbá wa Al-Amawi tí wọ́n ṣe wáàsí fún wa. Al-Alimul Allama. wàláì bàbá rí mọ́kọ́ nínú fáyì Tìjàní àlẹ́ wà onímọ̀ ni wọ́n táwọn èèyàn sì tún kẹ́kọ̀ọ́ lára wọn. kò ń ṣe àkọ́kọ́ rírí wọn lélẹ̀. àkọ́kọ́ tá a pàdé kọ́ rèé. wọ́n ṣe ìpàdé wọn níbi ọ̀dọ̀ ìmámù wa Yakub. a sì pàdé lọ́dọ̀ ìmámù wa Yakub ọlọ́run àṣàyẹ̀kùn kẹwọn. ọba tó gbé yín kalẹ̀. ọba tó ti gbé yín kalẹ̀. tí atẹ́gùn yín ti jáde síta. tátẹ́gùn yín ti jáde síta. kò ní wọ̀kù láéláé. ọlọ́run ní dé wọ̀kù láéláé. ilé kéwù tẹ ti kéwù tó jẹ́ dárù gan-an fáàrí lẹ tó jẹ́ mbẹ̀. fáàrí lẹ jẹ́ fúnlé kéwù ọlọ́run àbá àgbà nílé fàgbà fáàrí lẹ jẹ́ mbẹ̀ náà. ní wọ̀kù láéláé. ní wọ̀kù láéláé. ọba tó wá ṣe lè nírọ̀rùn fún wa. ọba tó ṣe lè nírọ̀rùn fún wa. ọba náà la dúpẹ́ fún. ọba náà la dúpẹ́ fún. a wà wí bá a ṣe máa ń wí fún yín. a wí bá a ti wí fún yín gbogbo ìgbà. mímọ́ mi ta wá kó fi bí sàlámì fa ilẹ̀ àmọ́ fa ilẹ̀. fẹ́mi ń ta kó fi bí sàlámì fa ilẹ̀ àmọ́ ilẹ̀ àmọ́ mi. ọba àgbàlẹ́dẹ̀ adúpẹ́ àti mímọ́lẹ́dẹ̀ ọdún ìṣe adúpẹ́ kódà ó dùn ju tèṣí lọ. tó já mọ̀ pé ọlọ́run gbàdúrà wa. èyí tá a fẹ́ lọ́run fún yín ọlọ́run dákun má jẹ́ kí oore náà débẹ̀ ká kú tí ó bá tún fi lọ́dún tó ń bọ̀ ká tún sábà yín dúpẹ́ oore káwa náà ti lékún lóore. àti gbogbo àwọn tó ń tẹ̀lé yín. àti gbogbo àwọn tí wọ́n gbà fún yín tí wọ́n ń tẹ̀lé yín. ọlọ́run ní fi ilé ìṣàṣemọ́. ọlọ́run ní fi ilé ìṣàṣemọ́. ọlọ́run wọlá gbogbo àwọn ẹni ọlọ́run látòkè délẹ̀. ọlọ́run wọlá gbogbo àwọn ẹni ọlọ́run pátápátá. a tún ti bọ́ síta gbangba báyìí. a tún ti bọ́ síta gbangba báyìí. a máa lékún ní èrò. a máa lékún lérò. a máa lékún ní àrísìkí. a máa lékún lárísìkí. a máa lékún ní àgbéga. a máa lékún lágbéga. mọ́ṣáláṣí wa yẹn náà lórúkọ sísè ọlọ́run bá wa yọ. mọ́ṣáláṣí tẹ mọ́ ń fọn rere fáwọn ṣéhùn pé ẹ̀yìn ọdún mọ́ṣáláṣí pẹ̀lú ògbọ́n láṣẹ ìjọ lọ́hùn sì yọrí ẹ̀. Amen.